Checking sala sayare Satirumi suami Satiji fasuke Yesulu fokomi Checking sala sayare Satirumi suami Satiji fasuke Pami mo olùgbàlà títí jí ayé òpin tọ́ mi lọ sí èbúté rẹ̀ níkẹyìn ìgbà ọkàn mi. Pami mo olùgbàlà títí jí ayé òpin tọ́ mi lọ sí èbúté rẹ̀ níkẹyìn ìgbà àpáta ayérayé ṣe bí ìsádi wà. Àmín. A gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ níbi tí ẹ ti ń bá wa bọ̀, níbi tí ẹ bá wa dé, níbi tí ẹ mú wa lọ. Lórí oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Àmín. Lórí gbogbo àwọn tó ń gbọ́ wa lórúkọ Jésù Kristi Olúwa ẹ gba ọpẹ́ wa. Àmín. Lórí ẹni tó ń sọ̀rọ̀ náà Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Àmín. Níbi tí ẹ bá wa dé rèé o, ẹ má padà lẹ́yìn wa o. Àmín. Jésù Olúwa wa. Àmín. Mo kí wa wípé a kú ọdún, a kú ìyèdún. I greet us. A kú àkókò yìí. I greet us for this Ní period. agbára Ọlọ́run alààyè, Ọlọ́run á fi ọ̀pọ̀ ẹ̀ hàn wá. And by the grace of God, God will show us more of it. Gbogbo èrè tó wà nínú ìrìn àjò náà Ọlọ́run á jẹ́ kó tó wa And lọ́wọ́. all the good things of the Bó bá ti journey ń shall tó be wa granted lọ́wọ́ á unto tó wa us, lẹ́nu. and it shall be given Bó unto bá us. ti ń tó wa lẹ́nu á jẹ́ àjẹmọ́nú fún wa. Èní ni ọjọ́ ìkọkànlélógún nínú ìrìn àjò yìí. Today is the 21st day of the journey. Kí la ó fi bára wa sọ̀rọ̀ lénìí? What are we going to use to talk to Ó ourselves? ní ìríra tàbí ìkórira ọmọ ẹnì kejì ènìyàn. Hatred and selfishness, Èyí tí ń ṣe ìmọ̀ ti ara ẹni nìkan. which is knowing that of yourself Àwọn alone. olóyìnbó ń pè ní hatred Ìkórira and selfishness. àti ìríra. Gẹ́gẹ́ bí ènìyàn, As humans, gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run dá, as people that God has created, tó sì mọ̀ pé òun ò lè dá èèrà. and you know you cannot create anything. Ṣó yẹ kó o kórìíra ọmọlàkejì ẹ? Are you supposed to hate your neighbor? Ṣó yẹ kó o tilẹ̀ máa bínú sọ́mọlàkejì ẹ? Are you supposed to get angry towards your neighbor? Ẹni tó ò lè dá irun orí ẹ̀, Someone that you cannot create the hair on their ẹyọ head. kan nínú irun náà ò lè dá. Just one strand you cannot create. Èékánná ọwọ́ ò lè dá. The nails in the finger you can't create. Èèrà tó ń rìn nílẹ̀ pàápàá ò lè dá. The ant on the floor you cannot create. Ká má wá àìtí sọ ẹni tó jẹ́ pé Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀. Talk more. The person that God has created in his Gẹ́gẹ́ bí own image. onígbàgbọ́ As believers, tí kì í ṣe onígbàgbé. as not forgetters. Gẹ́gẹ́ bí ẹni tó pera rẹ̀ ní ọmọlẹ́yìn Kristi. For you that call yourself as followers of Christ, Ṣó yẹ kó o tilẹ̀ kórìíra ọmọlàkejì ẹ? are you supposed to hate your neighbor? Ṣó yẹ kó o mọ tara ẹ nìkan? Are you supposed to be selfish? Nígbà tí Ọlọ́run dá ènìyàn, When God created man, kò dá ní ẹnìkan. he did not create him alone. Àwọn méjì ló dá. Bó tilẹ̀ jẹ́ pé ẹnìkan ló kọ́kọ́ dá. Even if he created one person Ó rò yí first, pé kò dáa kí ẹnìkan máa dágbé. he thought about it that it's Ó not wá good for one olùrànlọ́wọ́ person fún. to live alone. He looks for a helper. Ìbísí àti ìrẹ̀sì ń wọlé. Kò yẹ kó o fẹ́ràn ara rẹ You are nìkan. not meant to love yourself alone. Ó yẹ kó o mọ̀ yí pé àwọn tó wà ní agbègbè rẹ o gbọ́dọ̀ fẹ́ràn You wọn. are meant to love those around you. O ò sì gbọ́dọ̀ kórìíra wọn. And you are not supposed to Ẹ jẹ́ ká hate wo them. ìwé Exodus Let's look at the book of orí Exodus, ìkẹtàlélógún ẹsẹ̀ ìkarùn-ún. verse 5. Bí ìwọ bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni tí o kórìíra rẹ̀ tí ó dùbúlẹ̀ lábẹ́ ẹrù rẹ̀ tí ìwọ ìbá yẹra láti bá a tú ìwọ ò bá a tú nítòótọ́. Ohun tí ìwé mímọ́ yẹn ń sọ fún wa ni pé What the scripture is telling us ẹni is tó that tiẹ̀ ń bínú sí ẹni tí wọ́n pẹ̀lú ẹ̀ ní aṣọ. even the person you have Ẹni tẹ́ ẹjọ́ ń jà an issue tẹ́jọ́ ń with, sọ tẹ́jọ́ ń sọ ẹ̀gbọ́n mi tí omi ò tó. the person you have an issue Tó o with, bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀ níta if you see his or her donkey out tó jẹ́ there, pé wọ́n di ẹrù kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn. and there are lots of load of the Kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wá donkey, ṣubú
donkey falls, ohun tí wọ́n ń sọ fún wa nínú ìwé mímọ́ ni pé what the scripture is wàá telling us súnmọ́ that bẹ́ẹ̀ you would move closer to the gẹ́gẹ́ bí place ọmọlẹ́yìn Kristi as followers of Christ. wàá lọ tú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn sílẹ̀ You will go and set á that lè donkey ríbi free dìde so that it can stand lábẹ́ ẹrù up. ọ̀gá ẹ̀. ìyẹn túmọ̀ sí wípé That means bó o bá rí ọ̀tá rẹ̀ mímọ́ jẹ́ kó yẹ ó fìdí rẹ̀ múlẹ̀ pé the scripture fún made us ọ̀tá understand bí ebi that bá ń pa ọ̀tá rẹ̀ ká if ṣe your enemy is hungry, fún un lóúnjẹ give him or her food. bí ọ̀gbẹ́ bá ń gbẹ ọ̀tá rẹ̀ fún He ní or she omi is thirsty, give him your water. má ṣe fi búburú san búburú Do not repay evil with evil. gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi As followers of Christ, o gbọ́dọ̀ fẹ́ràn ọmọlàkejì gẹ́gẹ́ bí ara you rẹ̀ need to love your neighbor as o yourself. gbọ́dọ̀ kórìíra ẹnikẹ́ni Do not hate anyone, ìbáà jẹ́ mùsùlùmí whether be it a ìbáà Muslim jẹ́ Kristẹni nor a ìbáà Christian jẹ́ ẹlẹ́sìn àbáláyé or a traditional o worshiper. gbọ́dọ̀ kórìíra ẹnikẹ́ni Not meant to hate anyone. ẹnikẹ́ni tó bá ti ń jẹ́ ènìyàn Anyone that o is gbọ́dọ̀ human, kórìíra rẹ̀ you are not meant to ẹ hate jẹ́ ká wo anyone. ìwé òwe Let's look at the book of Orí Proverbs, kẹwàá. chapter 10, ẹ jẹ́ ká ka ìkejìlá. verse 12. ìríra ni irú ìjà sókè. ìríra ni máa ń ru ìjà sókè ṣùgbọ́n ìfẹ́ bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. ìfẹ́ bo gbogbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ tó o bá kórìíra If you hate, ìjà á máa ṣẹlẹ̀ there will be lots of aṣọ á fights. máa ṣẹlẹ̀ kò ní sí àlàáfíà There will not be ìgbọ́n mi peace. sí omi òtún á máa wá There will be argument. nítorí nǹkan tí ò yẹ kó o tiẹ̀ wò ló máa wò Because what you are not meant nǹkan to tí ò do, yẹ you kó o will kà do. sẹ́ṣẹ̀ ló máa kà What you sẹ́ṣẹ̀ are not meant to see as sin, nǹkan tí ò yẹ kó o you will bẹ̀rẹ̀ ló máa bínú sí. say. What you are not meant to get angry at, you will get angry at it. ẹ bá mi wo òwe yẹn náà Proverbs 15 chapter 15, ẹ jẹ́ ká ka 17. verse 17. oúnjẹ ewébẹ̀ níbi tí ìfẹ́ wà. ó sàn ju àbọ́pa màálù lọ àti ìríra pẹ̀lú rẹ̀. ohun tí wọ́n ń sọ fún wa nínú ìwé mọ́ ni pé What that scripture is telling us is that ìbáà jẹ́ ẹ̀fọ́ lásán lèèyàn gún máta even if it's just vegetable, tí ìfẹ́ bá wà once there is love, ó sàn ju ibi tí màálù tó ti pa màálù tí ò sí fẹ́ is more than when they killed ram ẹ̀fọ́ with lásán where there is àti no love. atayan àti irú á lọ nínú pẹ̀lú ìfọkànbalẹ̀ That vegetable will go well. mo bẹ̀ wá mo rọ̀ wá I am pleading with us gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi as followers of Christ. àti nítorí àkókò tá a tilẹ̀ wà yìí àti lẹ́yìn Because of àkókò this yìí period and after this ẹ jẹ́ period, ká ronú jìnlẹ̀ ẹ jẹ́ ká Let us ronú ká think pè wá wàjà and repent. ẹ jẹ́ ká fi ìwà kún ẹ̀sìn wa Let us add more to our gbogbo ohun tí religion. Ọlọ́run kọ̀ ẹ jẹ́ ká kọ̀ ọ́ What God doesn't like, let us gbogbo ohun tí seek Ọlọ́run ò from fẹ́ it. ẹ jẹ́ ká yẹra fún What God doesn't want, let's mo go dẹ̀ away gbà á from it. ládùúrà yìí pé And I pray that ìrìn àjò tá à ń rìn àní this rìn lásán journey, we will not walk it in vain. lágbára Ọlọ́run alààyè And by the èrè lẹ́ni tó bá grace of gbọ́ God, tọlọ́run máa ń jẹ àwa tá à ń gbọ́ tọlọ́run èrè rẹ̀ la máa jẹ We will gain the reward. Ọlọ́run á pín wa ní èrè ayọ̀ God will grant a ò us a ní good ṣe reward, lásán and we shall not ọ̀gbọ́n do Ọlọ́run á in vain. buyọ́nú ayé The wa glory of the Lord will tọdún show tó ń forth bọ̀ á in bá our wa lives. láyé Next year á will bá be wa just láàyè a good á health. bá wa láàyè rere kélé yìí tó kọjá pàápàá a ò lẹ́rìí ayọ̀ Before the end bẹ́ẹ̀ of this one, lórí we'll have good testimony. àṣẹ́gun kò yí padà Jésù Kristi Olúwa wa. Amen. Wọ̀lọ́pọ̀, wọ̀lọ́pọ̀,
Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹrí ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn ń fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.
ẹ máa wí tẹ̀lé wa. Yíwá padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra. O dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ. Wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sàn fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó túká kiri jọ, kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere, àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín. 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 Hallelujah. 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 Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna. láti fi bó